A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olùdíje du ipò ààrẹ àná níbi ìdìbò gbogbogbò ọdún 2023, Omoyele Sowore ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí Uche Ugwuanmaya, tí wọ́n tún mọ̀ sí Raye, ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ tí wọ́n dá lẹ́kun lórí àfihàn fídíò níbi tí ó ti bu ẹnu àtẹ́ lu ìṣèjọba Bọ́lá Tinubu. Nínú fídíò tí ó ṣe àfihàn lónìí ni Sowore ti ṣàlàyé wípé òun ti ní ìpàdé pẹ̀lú ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ Ugwuanmaya ní ìpínlẹ̀ Èkó. Láìpẹ́, òun á sì lọ ọ́fíìsì àjọ NYSC tó wà ní ìjọba ìbílẹ̀ pẹ̀lú ikọ̀ agbẹjọ́rò. Ó ní ìrìnàjò pẹ̀lú agùnbánirọ̀ Uche Ugwuanmaya ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Àìpẹ́ yìí ni ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ yìí di ìlúmọ̀ọ́ká lẹ́yìn tí ó ṣe àfihàn bí ó ṣe ń kérora lórí ìṣòro orílẹ̀-èdè lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ TikTok. Ó ní òfin ìṣèjọba ààrẹ Tinubu ti túbọ̀ kóbá ọrọ̀ ajé orílẹ̀-èdè. Lẹ́yìn èyí ni ó ṣe ẹ̀sùn wípé wọ́n ń dúnkòokò mọ́ ọn lórí ẹ̀hónú tí ó ṣe, tí èyí sì ti dá awuyewuye sílẹ̀. Bákan náà ni ó ṣe àfihàn ìwé ìpè tí àjọ agùnbánirọ̀ fi ránṣẹ́ sí i láti fi ara hàn ní ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà Kẹta lónìí ọjọ́ Ajé láago 10 òwúrọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ti kérora lórí ipò tí ẹ̀ka lọ́balọ́ba wà bí ó ti ní àwọn ọ̀daràn, amugbó, ọmọọ̀sọ̀tà, adàlúrú àti ajínigbé ni ó pọ̀ lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba jákèjádò orílẹ̀-èdè. Ọbásanjọ́ sọ èyí nínú ọ̀kan lára ìwé rẹ̀ tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda láti fi sààmì ọjọ́ ìbí rẹ̀ bí ó ti pé ọdún 98. 88. Ìwé yìí ni ó pe àkọlé rẹ̀ ní Àtijọ́ àti Ọjọ́ Ọ̀la Nàìjíríà. Nínú orí 14 ìwé yìí ni ààrẹ ìjẹta ti kérora wípé kò sí iyì tàbí ẹ̀yẹ tí wọ́n mọ̀ pẹ̀lú ipò ọba mọ́ bíi tàtijọ́. Ó ní àwọn ọ̀daràn, jàǹdùkú, ajínigbé ti gba ipò ọba, èyí sì ṣeni láàánú gidigidi. Àbí báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ ọba aláyé tó ń já àpótí ìbò gbà níbi ibùdó ìdìbò tí ó sì ń sálọ? Àwọn ọba tí ó wà nígbà àtijọ́ kí orílẹ̀-èdè tó gba òmìnira kò sí mọ́. Ní báyìí wọ́n ti darú mọ́ ṣàpà. Ọbásanjọ́ ní a gbọ́dọ̀ jẹ́ kí iyì àti ẹ̀yẹ padà sórí ìtẹ́ gẹ́gẹ́ bí ó ti wà nígbà ìwáṣẹ̀, kí ìdàgbàsókè lè bá orílẹ̀-èdè, kí àwọn náà dá sí ìdàgbàsókè lọ́nà tí yóò mú ayé dẹrùn fún ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers ti fi lẹ́tà lórí ẹ̀sùn àṣemáṣe ránṣẹ́ sí gómìnà Siminalayi Fubara àti igbákejì rẹ̀ akàwé-gboyè Ngozi Odu. Àwọn aṣòfin yìí ní ìgbésẹ̀ wọn lọ pẹ̀lú ìlànà òfin Nàìjíríà. Lẹ́tà náà kàwé pé gẹ́gẹ́ bí ìlànà òfin ilẹ̀ Nàìjíríà ni àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers fi ìwé àkíyèsí fún àṣemáṣe ránṣẹ́ sí igbákejì gómìnà lórí iṣẹ́ rẹ̀ ní ọ́fíìsì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn Mùsùlùmí Nigeria Muslim League Group (NIMOL) ti gbóríyìn fún mínísítà agbèfọ́ba ìpínlẹ̀ Honorable Bello Matawalle fún inúure rẹ̀ nínú oṣù Ramadan bí ó ti ṣe àgbékalẹ̀ ₹500 mílíọ̀nù (500 million naira) àti oúnjẹ lọ́pọ̀ yanturu láti fi ṣe àtìlẹ́yìn fún àwọn tó kù díẹ̀ káàtó láwùjọ. Ìgbésẹ̀ yìí ni wọ́n gbà lérò láti fi ṣe àdínkù sí ìṣẹ́ tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ará ìlú ń kojú ní ìpínlẹ̀ Zamfara àti ẹkùn àríwá ìwọ̀-oòrùn lágbègbè. NIMOL gbóríyìn fún Matawalle fún ìgbésẹ̀ tó ṣeé fojú rí lórí pínpín àwọn ohun amáyédẹrùn fún Ramadan bẹ̀rẹ̀ látorí owó àti ohun èlò fún àkàìmọye àwọn aláìlágbára káàkiri ìpínlẹ̀ Zamfara, Sokoto, Kaduna àti Kebbi. Alámòjútó ẹgbẹ́ akàwé-gboyè Michael Jibril ṣe àpèjúwe ìgbìyànjú Matawalle gẹ́gẹ́ bí ìgbésẹ̀ aládàáṣe tí kò ní ọwọ́ ìjọba nínú. Ó ní èyí jẹ́ ọ̀kan lára ìgbésẹ̀ tí ó tóbi jùlọ láti fi ṣe àdínkù ìyà tó ń jẹ mẹ̀kúnnù ní ẹkùn àríwá. Àìpẹ́ yìí ni Matawalle
tìkálára rẹ̀ ṣe àmójútó pínpín àpò oúnjẹ àti $500 mílíọ̀nù sí ìjọba ìbílẹ̀ 14 ní Zamfara bí wọ́n ti mú àwọn tí ìṣẹ́ wọ̀ lẹ́wù jùlọ ní àsìkò Ramadan. Akàwé gboyè Jibril gbóríyìn fún bí wọ́n ti ṣe pín nǹkan wọ̀nyí fún àwọn tí wọ́n ní lọ́kàn láìsí wàhálà. Ó wáá rọ àwọn tí wọ́n jẹ àǹfààní yìí kí wọ́n fi àsìkò yìí gbàdúrà fún ìfẹ́, ìrẹ́pọ̀ àti àlàáfíà ní ẹkùn àríwá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Olú ti ìlú Makurdi ní Ọbáfẹ́mi ìjọba ìbílẹ̀ Owódé, ìpínlẹ̀ Ògùn, Ọba Babátúndé Ṣónọlá ti ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn kí wọ́n bá wọn dá sí i kí wọ́n sì dènà ìtàjẹ̀sílẹ̀ àárín ìlú lẹ́yìn ìkọlù tí àwọn ajagungbalẹ̀ ń ṣe láàrin ìlú. Ọba Ṣónọlá pe ìpè yìí níbi ìpàdé tí ó wáyé pẹ̀lú àwọn akọ̀ròyìn nínú ààfin rẹ̀ lópin ọ̀sẹ̀ bí ó ti ní àwọn ajagungbalẹ̀ tí wọ́n díbọ́n bíi ọmọ ẹgbẹ́ òkùnkùn àti jàǹdùkú dá wọn láàmú nínú ìlú. Ọba Ṣónọlá ṣe ẹ̀sùn wípé ó lé ní 200 àwọn ajagungbalẹ̀ tí wọ́n ya wọ inú oko kan tí wọ́n ń yìnbọn kiri ilẹ̀ bí wọ́n ti ba oko ìrẹsì jẹ́. Ọba ní ìkọlù yìí ní í ṣe pẹ̀lú ilẹ̀ kan tí wọ́n gbà lọ́nà àìtọ́ ní Ìbókò bí ó ti kérora wípé pẹ̀lú wípé àwọn ti fi ọ̀rọ̀ náà tó kọmíṣánná ọlọ́pàá Eléwéran létí, síbẹ̀ wọn kò gbé ìgbésẹ̀ lé e lórí. Bákan náà ni ọba ṣe ẹ̀sùn wípé Súlè Olórí-odò àti Àlàálẹ̀ tí wọ́n ní àwọn jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ sí alága ẹgbẹ́ àwọn ọlọ́kadà Almoràn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn Taofeek Shokoya aka Danku ni ó darí àwọn jàǹdùkú wọ inú ìlú láti lọ dá wàhálà sílẹ̀. Wọ́n ní àṣẹ láti ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá yányán ni àwọn ń tẹ̀lé, ṣùgbọ́n àwọn mọ̀ wípé èyí kì í ṣe òtítọ́, wọ́n kàn fìyẹn ṣẹ̀rùba ará ìlú ni. Ọba wá rọ ìjọba ìpínlẹ̀ Ògùn kí ó darí alága Almoràn Ọ̀túnba Shokoya kí ó ké sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti dènà ìtàpá sí òfin láàrin ìlú. Bákan náà ni ó rọ gómìnà Dàpọ̀ Abíọ́dún kí ó darí àwọn agbófinró sínú ìlú láti dènà ìjàmbá tí àwọn ajagungbalẹ̀ ń dá sílẹ̀. Nígbà tí wọ́n kàn sí Shokoya aka Danku tí í ṣe alága Almoràn, ó sẹ́ kanlẹ̀ wípé òun kò lọ́wọ́ tàbí rán ẹnikẹ́ni láti lọ ṣe ìkọlù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olórin Àṣàkẹ́ ni a gbọ́ wípé ó ti làjà pẹ̀lú bàbá rẹ̀ Fatai Odúsìn lẹ́yìn tí bàbá rẹ̀ ké gbàjarè síta. Odúsìn ni ó fi ẹ̀sùn kan Àṣàkẹ́ wípé kò kọbi ara sí i mọ́ lẹ́yìn tí ó ní ìpèníjà àìlera àìsàn rọpárọsẹ̀ ní ọdún 2022, ṣùgbọ́n nínú àfihàn tí Odúsìn tún gbé jáde ni ó ti sọ wípé Àṣàkẹ́ ti kàn sí i ó sì ti ṣèlérí àti ṣe àtìlẹ́yìn fún un. Ó ní ó yẹ kí ìyá rẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ ìgbà wo ni ó fi ojú kan òun kẹ́yìn, ṣùgbọ́n gbogbo rẹ̀ ti níyanjú báyìí, kò sí ìjà mọ́. Ó ní Àṣàkẹ́ ti ṣetán àti bá a ra ilé tuntun kí ó sì san owó ilé ìwòsàn rẹ̀. Ó ní bákan náà ni Àṣàkẹ́ ti gbà láti máa ṣètọ́jú ọmọbìnrin rẹ̀ Zinat ọmọ ọdún 11. Odúsìn fìdí ẹ̀ múlẹ̀ wípé Àṣàkẹ́ ti fi owó ránṣẹ́ sóhun láìpẹ́ yóò ṣe àbẹ̀wò sí i ní ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.